A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Felix mo ní sí ibẹ̀ ọjọ́ Felix mo ní sí Salisu èmi ẹ̀ pa irọ́ o àdáwò tẹ́mi ní nìyẹn o èyí ó yà gé mi lọ́rùn ní sòdodo tèmi àwọn kùdìẹ̀kùdìẹ̀ bíi mana àwọn kankan díẹ̀ ló kàn ṣe díẹ̀ níbi ọ̀rọ̀ Salisu yẹn àwọn kùdìẹ̀kùdìẹ̀ bíi mana àwọn kankan díẹ̀ ló kàn ṣe díẹ̀ níbi ọ̀rọ̀ Salisu yẹn àwọn kùdìẹ̀ tí o dan bẹ bí kárí kábẹ bá ẹni tó ga sọ̀rọ̀ ká bá sọ̀rọ̀ bí ẹni tó kéré sí yàn ibi tó ti fẹ́ ní ààyè nánu tọ́lọ́wọ̀n ò sì ní kí yàn bá yẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìgbà tí musa lọ́wọ́ bá fi léwu náà ó ní kú láláwú káwọ́ láláyé yìí náà aláwú yẹn karu àwọn yaksha wọn tí a fẹ́ bá kẹfẹ́ rí gan sọ̀rọ̀ tó jẹ́ pé ó lọ́jọ́ orí èyí ó respect nínú tó lè mú lára èèyàn ni pé tòun tí mo sì mọ̀ pé ẹni ẹ̀kọ́ lòun tó ó bó ṣe tún bọ̀ ọ̀hún kéde tó wíìlì òun gbọ́ yóò àmọ́ òun gbọ́ ìwà rẹ̀ yóò dá mo ṣètò Ọlọ́run lónìí kẹfẹ́ nílẹ̀ má gbọ́ kí ó ti yẹn fọ yìí àmọ́ kó gbọ́ ìwà yìí àwọn kùdìẹ̀kùdìẹ̀ bíi mana àwọn kankan díẹ̀ ló kàn ṣe díẹ̀ níbi ọ̀rọ̀ Salisu yẹn tí o dan bẹ bí kárí kábẹ bá ẹni tó ga sọ̀rọ̀ ká bá sọ̀rọ̀ bí ẹni tó kéré sí yàn ibi tó ti fẹ́ ní ààyè nánu tọ́lọ́wọ̀n ò sì ní kí yàn bá yẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìgbà tí. ẹ fi jẹ bàbá ẹ bí tó ba ìsìlámù jẹ dé sẹ́rí ẹ̀yin tẹ́ máa sọ pé ẹ bàbá dàmọ̀ ló bá ìsìlámù jẹ òun ló bá ìsìlámù jẹ Yorùbá jẹ ádámọ̀ òun ló bá ìsìlámù ilẹ̀ Yorùbá jẹ lóun lọ́wọ́ ẹ̀ńtú ẹ sọdodo ẹ̀yin àfáàsù náà ẹ lòdodo mọ́lẹ̀ bàbá jámọ̀ gangan ló bá ìsìlámù ilẹ̀ Yorùbá jẹ òun sọ yẹ òun gangan ló bá ìsìlámù ilẹ̀ Yorùbá ó tún gbogbo ó dá ìsìlámù rú ni wàláì ẹ máa ń jòdodo kò ní dábàá bàbá yẹn ádámọ̀ kò ní kúre kí ló wà ní bí ìdáná gbogbo àṣàṣì kò ní dáfún kò dá bàbá dámọ̀ kò ní dáfún kò dá bàbá dámọ̀ yìí ó yẹ gbogbo àṣàṣì yẹn jọ̀wọ́ káàtẹ́ rí kò ní dáfún kò dá bàbá dámọ̀ gbogbo àṣàṣì yẹn jọ̀wọ́ sí kárí ẹ á ti fi mú báyìí ó yẹ jọ̀wọ́ sí kò ní dáfún kò dá bàbá yín ò ní kúre ẹ gbogbo yẹn jọlọ tí mo papọ̀ kẹ wá kó gbogbo ogun yín kẹ wá jọ̀wọ́ sí kárí kò ní dáfún kò dá bàbá yín tó jọ yín lójú kò ní kọ́ ní kúre lọ́rùn kò ní dáfún gbogbo wọn mo sọ ó yẹ jókòó yín wò sí kárí ẹ má lọ́lọ́pàá ẹ má lọ́lọ́pàá check àwọn afáyẹ ẹ má lọ́lọ́pàá kò ní dáfún bàbá yín ẹ fọlọ́balẹ̀ kò ní dáfún. àwọn kùdìẹ̀kùdìẹ̀ bíi mana àwọn kankan díẹ̀ ló kàn ṣe díẹ̀ níbi ọ̀rọ̀ Salisu yẹn tí o dan bẹ bí kárí kábẹ bá ẹni tó ga sọ̀rọ̀ ká bá sọ̀rọ̀ bí ẹni tó kéré sí yàn ibi tó ti fẹ́ ní ààyè nánu tọ́lọ́wọ̀n ò sì ní kí yàn bá yẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìgbà tí. tí ẹ kó jẹ́ àgbàlagbà tiwa olórí burúkú ni wọ́n olórí ibú ni wọ́n bí irú bàbá Bọ́lá Tinubu tí bàbá Bọ́lá Tinubu ò bá jẹ́ olórí burúkú àgbàlagbà ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé tí bàbá Bọ́lá Tinubu yìí tí ò bá jẹ́ olórí ibú àgbàlagbà ni ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ ńlẹ̀ yóò bá bàbá Bọ́lá Tinubu ta respect pé àgbàlagbà ni àtàwọn ọba lọ́dọ̀ ọ̀rọ̀ olórí burúkú gbogbo ọ̀pọ̀ làwọn lọ́ba. àwọn kùdìẹ̀kùdìẹ̀ bíi mana àwọn kankan díẹ̀ ló kàn ṣe díẹ̀ níbi ọ̀rọ̀ Salisu yẹn tí o dan bẹ bí kárí kábẹ bá ẹni tó ga sọ̀rọ̀ ká bá sọ̀rọ̀ bí ẹni tó kéré sí yàn ibi tó ti fẹ́ ní ààyè nánu tọ́lọ́wọ̀n ò sì ní kí yàn bá yẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìgbà tí. sọ ti fẹnu mi o àjúwe tí Aláàfin Ọ̀yọ́ máa wọ fún yín Aláàfin Ọ̀yọ́ àtàwọn pẹ ní òfò Aláàfin Ọ̀yọ́ ó ti gbọ́ ọmọ náà ni orí burú ẹ wá ń ṣe paṣípàṣí fún Aláàfin Ọ̀yọ́ kò ní dá fún gbogbo ẹ̀yin tẹ́ ń dìfẹ́ǹdì Aláàfin Ọ̀yọ́ ẹlẹ́gbọ́n ni Aláàfin Ọ̀yọ́ ti dẹni òfò wájú Ọlọ́run kí ló ń ṣe yín tẹ̀lé sòdodo ayé gbogbo yín ò ní dá àbó lórí burúkú ni ká má sòdodo fún yín ká má sòdodo ẹ yá wẹrẹ nìyẹn. àwọn kùdìẹ̀kùdìẹ̀ bíi mana àwọn kankan díẹ̀ ló kàn ṣe díẹ̀ níbi ọ̀rọ̀ Salisu yẹn tí o dan bẹ bí kárí kábẹ bá ẹni tó ga sọ̀rọ̀ ká bá sọ̀rọ̀ bí ẹni tó kéré sí yàn ibi tó ti fẹ́ ní ààyè nánu tọ́lọ́wọ̀n ò sì ní kí yàn bá yẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìgbà tí. ọba Ìlọrin wàláhì tọ́gùtì ni òòṣà ní bó ṣe wà yẹn ẹ wà ọba Ìlọrin wàláhì tọ́gùtì ni òòṣà ní bó ṣe wà yẹn ẹ wà ọba Ìlọrin wàláhì tọ́gùtì ni òòṣà ní bó ṣe wà yẹn ẹ wọ́n ṣe bẹ̀rẹ̀ tán kí ló dé èèyàn ò gbọ́dọ̀ gbàdọ̀ olórí burúkú yẹn ló máa ń gbárù dọ̀bálẹ̀ èèyàn báyìí olórí burúkú yẹn ló máa ń gbárù dọ̀bálẹ̀ èèyàn báyìí olórí burúkú yẹn ló máa ń gbárù dọ̀bálẹ̀ èèyàn báyìí wọ́n lọ́ọ̀yì èèyàn ò gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ kí èèyàn báyìí ẹni tẹ́ bá kí báyìí olórí burúkú ni báyìí ẹni tẹ́ bá kí báyìí olórí burúkú ni báyìí ẹni tẹ́ bá kí báyìí olórí burúkú ni gbogbo ẹni mo fi sọ ẹni tẹ́ bá kí bẹ́ẹ̀ olórí burúkú ni ẹ̀yin olórí burúkú tẹ́lẹ̀ bára yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹ̀rú báyìí tẹ́yìn ò bá lè bára yín sọ̀rọ̀ ṣe ẹ̀rù báyìí ń bà wá tẹ́lẹ̀ bá ń ba gbogbo èèyàn ẹ̀yìn omi kó bẹ́ẹ̀ o olórí burúkú èèyàn tí ò ní kò lọ́rùn Ọlọ́run máa ń kí bẹ́ẹ̀ olórí burúkú èèyàn
tí ò ní kò lọ́rùn ọlọ́run ló máa ń kí bẹ́ẹ̀ olórí burúkú èèyàn tí ò ní kò lọ́rùn ọlọ́run ló máa ń kí bẹ́ẹ̀ olórí ibú lẹ́yìn tó ń kí bẹ́ẹ̀ ẹni oníjọba lọ́rin Saheed Shittu lórí ibú àbọ̀ lórí ibú nìwọ̀n tó sọ pé oníjọba lọ́rin Saheed Shittu kò bẹ̀rù wọn ó ti di àwọn àgbàlagbà àfà lórí ẹbí di àwọn ẹni ọlọ́run ló ń bú bẹ́ẹ̀ sẹ́ni ọlọ́run máa ń kí bẹ́ẹ̀ kò ní ta fún bàbẹ́ olórí ibú ààrẹ sẹ́ni ọlọ́run náà ń kí bẹ́ẹ̀ yẹn. àwọn kùdìẹ̀kùdìẹ̀ bíi mana àwọn kankan díẹ̀ ló kàn ṣe díẹ̀ níbi ọ̀rọ̀ Saheed Shittu yẹn tí ò dá ń bẹ̀ bí ká bẹ́ báyìí tó ga sọ̀rọ̀ ká bá sọ̀rọ̀ bí ẹni tó kéré sí yàn ibi tó ti fẹ́ ní ààyè nánu tọ́lọ́wọ̀n ò sì ní kí yàn bá rí sọ̀rọ̀ bẹ́ẹ̀. Alhaji Muyideen Bello mò ń bọ̀ wá bá yín o ọmọ yín bọ́ta ń dìfẹ́ǹdì yín àbí èmi ò lọ́mọ bá sọ̀rọ̀ o ṣẹ́ni gbọ́ Alhaji Muyideen Bello mò ń bọ̀ wá bá yín máa jẹ́ gbogbo yẹn mọ̀ pé wá àtìtẹ́lẹ̀ ń ṣe yẹn sọ́lọ́run fọwọ́ sí àbálọ́bí fọwọ́ sí ṣé ọmọ yín kò lẹ́kọ̀ọ́ ni ọmọ yín ò lẹ́kọ̀ọ́ ẹ̀ẹ̀kọ́ ó wà bọ́ta wá fẹ́ máa dìfẹ́ǹdì yín máa jẹ́ kẹ́ mọ̀ pé ẹni yẹpẹrẹ ni bàbá Muyideen Bello bàbá Muyideen Ajani Bello máa jẹ́ kẹ́ mọ̀ pé ẹni yẹpẹrẹ ni níwájú Ọlọ́run máa púfù ẹ̀ fún yẹn rí ṣe máa ń dákẹ́ fún yín ni Chief Sunday Igboho dì mí lọ́wọ́ fún yín o kò sẹ́ni tó dì mí lọ́wọ́ fún yín bàbá Muyideen Bello èmi kàn máa ń wò pé ẹ ti ṣiṣẹ́ sẹ́yìn ni òṣìlẹ̀ wá ń ṣe ń sìn máa jẹ́ kẹ́ rí pé orí yín ò pè é ọmọ yín bẹ́ẹ̀ bọ́ta ń lọ ṣe fídíò tàbí ẹ kó sọ fún pé ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí ó pè mí síbi òdodo ni ó pè mí sí ọdún ọ̀nà ni mo ti sọnù mo ti ń ṣòṣì ó yẹ kẹ́ rí bẹ́ẹ̀ wá rí bẹ́ẹ̀ ọmọ yín wá bẹ́ẹ̀ bọ́ta lọ ṣe fídíò ṣègbọ́n ọmọ yín tó ya fọ́tò wá ń jọ yẹn jọ tàwa kí yín tàwa bá yín tẹ wà lórí ẹni tàwa bẹ̀rẹ̀ tì yín ọmọ yẹn ló ya fọ́tò wá lọ́jọ́ kìíní àná tó lọ pósì ẹ̀ pé akúnlẹ̀ fún yín àbí àwọn ọmọ wèrè tẹ́ ẹ̀ ní jèrè ní bá wọn sọ̀rọ̀ ní bọ́ abẹ́yìn gọ́gọ́gọ́ máa jẹ́ kó mọ̀ Muyideen Ajani Bello mo bọ̀ abẹ́ sọ́túbọ̀ Muyideen Ajani Bello mo bọ̀ abá ẹ̀ wàá ètì ara ẹ̀ wallahi mo promise ẹ̀ bá bá ńlá fún ẹ tó lè dá mi dúró sí wàá ètì ara ẹ̀ sọ́túbọ̀ ní bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n tí ní Parkinson ò ń bọ̀ máa kó bọ́ wà máa vibrate wàá ríra ẹ̀ sọ́túbọ̀ wọ́n Muyideen Ajani Bello yẹn ó rán ọmọ ẹ̀ jáde kó wá bú èmi ó sọ fún pé orí ẹ̀ ti burú ọmọkùnrin ń pè mí sá kéèsì ibi tó ti sọ̀rọ̀ ni ó yẹ kó rí pé òdodo mò ń bá ẹ sọ ìwà Muyideen Ajani Bello yẹn wọ́n mọ bá wí o ó yẹ kó rí pé ọmọkùnrin ń pè mí sí kó máa sọ fún àwọn ọmọ ẹ pé ọmọ yìí ń pè mí sódodo ni ó ti sọnù ó ti wà lórí ó ti dẹni òfò orí ẹ ti yí tó ti gbọ́ ó yẹ kó máa sọ fún àwọn ọmọ ẹ pé ó ti dẹni òfò ọmọkùnrin yìí ń pè mí sódodo ni n ti yẹ kó jáde lẹ́nu ẹ̀yẹn ó wàá rí yẹn sọ fún àwọn ọmọ ẹnu ilé pé ó ti sọnù ó ti dẹni òfò ó wá ń dẹ àwọn ọmọ ẹ wọ́n á bú èmi ó lè dá wọn lákẹ́ pé fídíò tó ṣe ẹ lọ delete ẹ òdodo lọmọkùnrin ń bá mi sọ ó ti dẹni òfò ó lè sọ fún àwọn ọmọ tí àwọn ọmọ wa bẹ́ bọ́ta wọn gbé mi tí n bá bú wọn kí n má jèrè ìwọ gangan ni wàá gba ìkó ní ọwọ́ mi bàbá ẹni tó lè gbà ẹ lẹ́wọ̀sì àbórí ẹ̀ yìí ìwọ Muyideen Ajani Bello ọmọ báwo yọ máa kó bu ẹ mọ̀ pé tí ní Parkinson wàá máa gbọ̀n ọgbọ́n tí mo wí wàá máa gbọ̀n temperature are high. àwọn kùdìẹ̀kùdìẹ̀ bíi mana àwọn kankan díẹ̀ ló kàn ṣe díẹ̀ níbi ọ̀rọ̀ Saheed Shittu yẹn tí ò dá ń bẹ̀ bí ká bẹ́ báyìí tó ga sọ̀rọ̀ ká bá sọ̀rọ̀ bí ẹni tó kéré sí yàn ibi tó ti fẹ́ ní ààyè nánu tọ́lọ́wọ̀n ò sì ní kí yàn bá rí sọ̀rọ̀ bẹ́ẹ̀. ṣé fọ́tò bàbá alágbàjá tó wà lẹ́yìn mi gbé kú o mi gbé sí mi ò gbé ṣé fọ́tò lẹ́yìn mi ò gbé kú o. Bàbá wa ń jí ìrere wọ́n ń jí ìrere. Kí ló dé ẹ má ṣe pé. Ebi ń pè mí. àwọn kùdìẹ̀kùdìẹ̀ bíi mana àwọn kankan díẹ̀ ló kàn ṣe díẹ̀ níbi ọ̀rọ̀ Saheed Shittu yẹn tí ò dá ń bẹ̀ bí ká bẹ́ báyìí tó ga sọ̀rọ̀ ká bá sọ̀rọ̀ bí ẹni tó kéré sí yàn ibi tó ti fẹ́ ní ààyè nánu tọ́lọ́wọ̀n ò sì ní kí yàn bá rí sọ̀rọ̀ bẹ́ẹ̀. mo ní pápá tí mo bẹ́ẹ̀ ra Habibu ó wà nílẹ̀ bíbá yìí request fún mo bẹ́ẹ̀ ra pápá wà láì ó wà mí jẹ́ fún ẹ̀ èpè mi ò parọ́ mi ò lẹ́yìn tí máa fẹ́ẹ̀ díẹ̀ sí mi mo dẹ̀ ra tó pọ̀ gan fún ẹ̀ Habibu torí pé tàgbàlagbà ni gbogbo bó ṣe ń yàgbẹ́ sára tó ń tọ̀ sára káàkiri torí pé pápá sí mo bẹ́ẹ̀ ra rè ó yìí wá ń bí o ó pọ̀ mo bẹ́ẹ̀ ra ni.
bó ṣe ń yàgbẹ́ sára tó torí ẹ̀ lè lọ mọ́ríkà wàá máa dé pápá tó máa dé bíi méjì wọ́n á lè gbé bọ́ọ̀sì wọ́n á máa gbé pálí kan wọ́n á máa gbé inú mọ́tò bíi bọ́ọ̀sì yìí ẹyọ kan wọ́n á máa gbé inú mọ́tò tẹ̀lé ẹ tó bá ti yàgbẹ́ sára wọ́n á bẹ téǹjì ẹ̀ wọ́n á máa gbé pàfíìmù rìn fún ẹ mi ì lè ra pàfíìmù wọ́n lọ ra mi ì tí bẹ̀rẹ̀ mi ì tí lọ sórí tọ́pìkì wa gangan mo kàn dì mọ́tò ni o kí n kọ́kọ́ gbá fáyín àtàfáyín àgbà àti tó ti kú kí n fún gbogbo wọn kò rántí bóri wọn ti yí abẹ́ ṣeré ṣiríṣi kan rí kí ló bí wọn kó dùn wọn. Abibu bó ṣe ń yàgbẹ́ sára pampers wà nílẹ̀ fún ẹ o tó bá request máa bẹ send ẹ má fi tìjú lọ jálánkì ara ẹ lójú títì dépò wà máa yàgbẹ́ sára lójú títì káàkiri. Kọ́kọ́ kọ́ ló ń gba ẹlẹ́rú ẹlẹ́dà àwọn àbá tí wọ́n jìyà fún ìsìlámù yìí tó ti bú òní jẹ́. If this message brought you value, help us reach more people. Subscribe, say message to communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.